Àgbàlá Gabriel ó ṣe tuntun, ó dá àrà kan tó yà mí lẹ́nu, ó ṣe nǹkan kan tó yà mí lẹ́nu tó jọ mí lójú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, mo fẹ́ kẹ́ fi ara balẹ̀ wo fídíò tí mo fẹ́ post yìí. Mo gbóríyìn fún Àgbàlá Gabriel. Kẹ́ ẹ wá wo nǹkan tọmọkùnrin tí bàbá yìí tún ṣe, ẹ má jẹ́ ń pè lọ́mọkùnrin. Ẹ wo fídíò náà. Everybody was say good morning to them. What is your school anthem? Àgbàlá Gabriel International School, intellectual, incompetent educators, and body teaching. From learner to leader, best every day. Incompetent on outside, we shall be prosperous. Ọ̀gá tí a fẹ́ dá school ilé, the vision God gave to me was to be free. That was the vision, pé kó jẹ́ free. I remember when I had the dream, so mo dey pe brother mi tó jẹ́ papa to come. So by God's grace, he's a degree holder. So I called him and said, we need to follow this vision which God has given to us. And by the fẹ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn, bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ school yẹn ńgbà yẹn, àwa wòye pé kí la lè ṣe please God, kí la lè ṣe pẹ̀lú àwọn ọmọ tí Olúwa ní kó jẹ́ free yìí. Àwọn nírò tara ìmọ̀ òkè, let them be paying token 15,000 per term and 15,000, 14,000, 10,000. Bẹ̀rẹ̀ pọ̀ mo rí pé àwọn ọmọ kan wà láàrin wọn tó pé ọmọ opó, ọmọ aláìní bàbá, ọmọ aláìní ìyá, ọmọ òrukàn wà láàrin wọn, ọmọ tí ìyá ò ní ìgbọ̀ngàn. And that is why we have that today the last year ọ̀pọ̀ bá ṣe ní kẹsàn-án orílẹ̀-èdè tó a rí pé kò rí lè sí agbára, èmi ò tẹ̀ rí ìkẹsàn. I think we could remember when I brought some of them life pé wọ́n rí school sàn. Inú mi dùn pé àwa Ọlọ́run ló lo àwa supporters láti sanwó wọn ní last time yẹn. So this is what I come about. Lóbi tí mo conclude sí ni pé láti táàmù lọ Àgbàlá Gabriel International School has become free school finally. So we have secondary school students here. Wọ́n pọ̀ sí lójoojúmọ́ ni wọ́n pọ̀ sí ni. So tẹ bá bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn, èmi ò ní bàbá nu wọn, èmi ò ní ìyá nu wọn, èmi tó dẹ̀ ní ìyá bóyá kò sí nǹkan lọ́wọ́ wọn. Now glory be to God for this great mission. Wọ́n mọ̀ pé great mission is a great vision fún school láti jẹ́ free school. Ṣé ìpè teacher wà ń bẹ̀, wọ́n ra gbá wọn rà wọ́n sanwó oṣù, maintenance of school. Àwọn òkọ́ àṣẹ inú mi dùn ẹ̀yin tẹ́ bá mọ̀ church tá ló tẹ̀lé ní this is our church tá ló ń gbà kan ní gbogbo early last year. So kó tó di pé a change structure ẹ̀ sí school, glory be to God. Now mo fẹ́ káwọn ọmọ ìdúpẹ́ lọ́wọ́ wa then a fẹ́ gbé àwọn partners today tí Ọlọ́run jọ máa ràn wá lọ́wọ́ láti jọ máa run pàápàá jùlọ the teachers salary. Ẹlòmíà ní jáde ẹ má sọ di free mission tó lọ́n fún mi ni, that's the vision. Pé kó jẹ́ free, should be free, strictly free without paying a dime. Ṣẹ̀rẹ́ yà àwọn olóṣèlú wa ń tà báyìí. Irú nǹkan tó yẹ káwọn olóṣèlú wa máa ṣe leléyìí fún constituencies wọn, especially àwọn rep wa, àwọn senators wa, kó tó yẹ kó máa ṣe ní constituencies wọn lélẹ̀. Kì í ṣe pé kẹ́ lọ máa fọ́n lójú agbo, kẹ́ lọ máa fọ́n wọn party. Because nǹkan tí bàbá yìí ṣe yìí, àǹfààní ńlá ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àmọye àwọn tó ṣe pé kì í ṣe pé wọn ò fẹ́ràn ọmọ nílé ìwé, ṣùgbọ́n ìgbà tó yẹ pé kò sípa tí àwọn olówó wa bá wá ń ṣerú nǹkan bí eléyìí, bẹ́ẹ̀ tẹ́ bá tún lówó kẹ́dá skill acquisition center kẹ́dá sílẹ̀ kó jẹ́ free of charge. Ẹjọ́ sílẹ̀ ayé ò ní dáa, sáwùjọ wa ò ní dáa, sáwọn èèyàn ò ní ríṣẹ́ ṣe, sáwọn èèyàn ò ní kàwé. Instead of bẹ́ẹ̀ ṣe làwọn kan máa fowó yẹn wọ́n máa lọ ojú agbo wọ́n máa fọ́nwó yẹn lójú mí ní ká má ní eléré lówó, ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ ká ẹ ṣe káwùjọ wa dáa ẹ má fi sílẹ̀ láì ṣe. Àwọn ìránṣẹ́ Ọlọ́run míì wà tó jẹ́ bí Àgbàlá Gabriel tó jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi tiẹ̀ tó jẹ́ pé mú àǹtí wọn àwọn òrónú pé owó yẹn àní kò lọ́rùn ṣe béèyàn lélẹ̀ tó jẹ́ pé nínú nǹkan tó ń rí ó tún fi ń ṣe fún àwọn
aláìní. Kì í ṣe ilé tó yẹ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ìgbà tó máa kó òun yẹn jọ tán àwọn expensive cars náà máa lọ fi kàjọ lẹ́nu máa pọ̀ ní dáàdì bàbá rere bàbá kẹ̀. Ẹ ronú bá àwùjọ ṣe máa dáa. Ẹ jẹ́ ká ronú lórí humanity òní kókó gbogbo mìíràn kò sí àwọn ìránṣẹ́ Ọlọ́run mi kàkà kan bọ́sì mo máa ń sọ pé Christianity ó ju káwọn èèyàn kan máa ṣubú ní revivals for nothing ó jùlọ. Kì í ṣe pé kẹ́kọ̀ọ́ àwọn èèyàn jọ kẹ́ máa fi áńkásì báyìí fúru kí gbogbo wọn ṣubú kẹ́ ní ẹ̀ ti ṣiṣẹ́ Ọlọ́run tán ọ̀ kẹ́kẹ́ náwó sí wọn báyìí kí gbogbo wọn ṣubú kẹ́ ní ẹ̀ ti ṣiṣẹ́ Ọlọ́run tán. No, it's never like that. Káwọn èèyàn ṣubú kẹ́ ní iṣẹ́ Ọlọ́run pé ti ṣiṣẹ́ Ọlọ́run tán lójú ara ẹni yẹn. Irú nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe gbogbo ẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run tó kù tọ́lọ́run gbé lọ́wọ́ sókè ẹ try láti ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ẹ lè dá hospital sílẹ̀ kó jẹ́ free. Ẹ lè dá medical lab sílẹ̀ kó jẹ́ free. Ẹ lè dá school sílẹ̀ bí eléyìí kó jẹ́ free. Ẹ lè dá skill acquisition center sílẹ̀ kó jẹ́ free. Ẹ lè ṣe free transportation kẹ́ ní park kó jẹ́ free. Oríṣiríṣi àwọn nǹkan tó lè múlé ayé dẹrùn ìyẹn gangan ló yẹ kó jẹ́ ara àmúyẹ tó yẹ ká sọ pé ẹni yìí ó gbìyànjú kì í ṣe ká máa tan àwọn ènìyàn jẹ. Ẹ̀kọ́ Bíbélì sọ pé ká kọ́ òwe lára igi ọ̀pọ̀tọ́ ẹ̀kọ́ iṣẹ́ rere ìwà rere lára Àgbàlá Gabriel. Ó bá àwọn kan nídìí iṣẹ́ ìránṣẹ́ ni o kàkà bẹ́ẹ̀ àwọn yẹn ṣe ni wọ́n ń ka mọ́tò jọ wọ́n ń kọ́lé jọ rẹpẹtẹ wọ́n kàn ń ra lẹ̀ jọ nǹkan tá à ní gbé lọ́rùn. Ẹ wo Àgbàlá Gabriel ó kọ́ iléèwé ó dẹ̀ kọ́ lọ́fẹ̀ẹ́ ó kọ́ iléèwé ó dẹ̀ ní káwọn èèyàn wá máa wá sí iléèwé yẹn lọ́fẹ̀ẹ́ láì san owó kankan ó ní káwọn èèyàn wá máa wá sí iléèwé yẹn láì san owó kankan. Mo tún respect bàbá yìí sí mi jẹ́ tán yìí. Adéọmọdé lórúkọ mi bá mi share fídíò yìí ẹ̀jẹ̀ bá mi share ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé TV ẹ follow page mi Adéọmọdé ó dàbọ̀.